kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn odi, níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí fẹ́ dé. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá èmi àti yín. Porogodo ayé ò nílù fún gbogbo àjò. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lénìí, mo tún fẹ́ kí a jọ yára wa ní ọgbọ́n, torí wọ́n ní ọmọdé gbọ́n, àgbà gbọ́n, wọ́n ní àfidá ilẹ̀ ẹfẹ̀. Nínú ọgbọ́n tèmi gbọ́n, mo fẹ́ fún ẹ̀yin olólùfẹ́ mi náà nínú ẹ̀. Ẹ rí i pé lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Ẹ wá rí èyí tí mo mú wá fún wa lónìí. Tá bá rí i pé bóyá nǹkan kan ń ṣe wá nínú, inú kúnkún, àbí ara ń ta wá, àbí ara ń gbóná lábàdì, pàápàá jùlọ obìnrin tí inú ẹ̀ bá máa ń gbóná. Àgbo yìí ó wà fún ọkùnrin àti obìnrin. Ó ní àgbo yìí wà fún gbogbo èyíkéyìí àrùn tó bá ń dára ní àmú. Òun náà ni àgbo yìí wà fún. Ẹni bọ́lọ́run ṣe dá wa ní èèyàn, ó tún wá dá wa ní aláàárẹ̀. Bó ṣe dá wa ní alára pípé, ó tún dá wa ní aláàárẹ̀. Tó bá tábùṣe gàdà, tára bá jí pépé, tó bá tún yá, á tún rẹ ara. Èyíkéyìí àìsàn yóò máa jáde sí wa lára látàrí àwọn nǹkan tí à ń jẹ nígbà míì, àbí nǹkan tí à ń mu nígbà míì. Ó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ àìsàn wá. Àtèmi àti yín, omi ara wa, ẹ̀jẹ̀ ara wa kò ní di ọ̀tá wa o. Ẹni tí a bá ṣe ń jẹun, tí à ń mumi, ó yẹ ká máa lo oògùn náà. Àgbo kan lẹ bá wá mú tẹ́ ẹ ṣe lórí ìkànnì yìí tí ò wá fún yín ní nǹkan tí ẹ fẹ́, ẹ tún nawọ́ gán míì. Torí ẹ̀ ló jẹ́ kí n ṣe àwọn ètò yìí ní ọlọ́kan òjọ̀kan. Ẹ rí i pé àwọn olóyìnbó wọ́n ṣe oògùn orí fífọ́ ní ọlọ́kan òjọ̀kan. Tẹ́ bá mu eléyìí tí ò bá ṣiṣẹ́, ẹ tún mu. Ẹ má bínú, àwọn oníná mọ̀nàmọ́ná, àwọn ni wọ́n ń ṣe mọ̀nàmọ́ná. Àwọn náà múná lọ. Ẹ má bínú. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Báwo la ṣe ń ṣe àgbo yìí? Bá mi lọ wá egbò ìsà. Lọ́dọ̀ tiwa, à ń pè ní ìsà. Àwọn kan ń pè ní sàgéré. Lọ́dọ̀ tiwa, à ń pè ní ìsà. Àwọn kan ń pè ní sàgéré. Pẹ̀lú egbò ọgbọ́ tútù, egbò ìsà tútù, egbò ọgbọ́ tútù, àti egbò túdè, pẹ̀lú gbogbo nìṣe ẹ̀rùjù. Gbogbo nìṣe ẹ̀rùjù. Ṣé rí àwọn egbò yìí? Bá mi ṣàn nù dáadáa. Ẹ wá gé kéékèèké sírú ike báyìí. Ẹ gé kéékèèké sírú ike báyìí. Ó lè jẹ́ ike, bá ti fẹ́ kó pọ̀ sí ni, ẹ lè gé sínú ike 5 litre, ẹ lè gé sínú ike 2.5 litre,
ẹ lè gé sínú ike 1.5 litres. Ẹ wá gé kéékèèké sínú ike. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Àbùdíntolókun, àbùdíntọlọ́sà, gbogbo wa pátápátá àní wá owó tì. Ẹ̀yin tẹ́ ń fún mi ní data, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àpò sásámùrà yìí gbẹ. Àpò ẹnìkọ̀ọ̀kan wa bá ti ń tọwọ́ bàpò báyìí, a máa mú owó nínú owó ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń share program mi. Àkàndá ò ní mú yín lọ́wọ́. Gbòdògbòdò ayé ò nílò fún gbogbo wa jó. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ṣé ẹ ti gé àwọn egbò yìí sínú ike? Bá ti wá gé wọn sínú ike, ẹ bá mi wá omi ọsàn wẹ́wẹ́ tí a mọ̀ sí omi òrombó. Òrombó náà là ń pè ní ọsàn wẹ́wẹ́. Ṣé ó ti yé yín? Ẹ wá da omi yẹn sí. Ẹ jẹ́ kí omi ọsàn wẹ́wẹ́ yìí, ẹ jẹ́ kó pọ̀, kó mu egbòogi yìí dáadáa. Ẹ jẹ́ ká fílẹ̀ fún ọjọ́ 3 sí ọjọ́ 4. Lẹ́yìn náà, ẹ bá fẹ́ mu, ẹ jẹ́ ká mu ní àárọ̀ kùtùkùtù ni, kí a tó jẹun. Ẹ wo kọ́ọ̀pù tó wà lọ́wọ́ mi yìí. Ìdajì kọ́ọ̀pù yìí, ìdajì kọ́ọ̀pù òun ni ẹ jẹ́ kí a mu. Ẹ jẹ́ ká mu ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ni ẹ jẹ́ ká mu. Ṣùgbọ́n àwa tí ara wa bá rán, a lè mu ṣọ́ọ̀tì kan. Àgbo yìí ò sí fún ẹni tó bá ní ọ́ṣà o. Àgbo yìí ò sí fún ẹni tó bá ní ọ́ṣà. Ó wà fún ọmọdé, ó wà fún àgbàlagbà. Kò sí fún ẹni tó bá ní ọgbẹ́ inú. Àgbo yìí ò sí fún. Àgbo yìí ṣòro mu. Ṣùgbọ́n tá a bá lè mú, á dúpẹ́ fún Ọlọ́run látara àgbo yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń share program mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Àpò sásámùrà yìí gbẹ. Àpò wa pátápátá kò ní gbẹ. Orúkọ mi ò yí padà. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Tó bá dìgbà míì, á tún mi ilé tó yàtọ̀ sí eléyìí wá. Ire o. Ó dìgbà, ó dìwọ̀, bí ọjọ́rọ̀.